àbẹ́ ti gbọ́ ọmọbìnrin kan rèé ló wọ mọ́tò láti London wá sílùú Èkó ní Nàìjíríà. Pẹ̀lúmi Núbi lórúkọ rẹ̀ ń jẹ́. Ọmọbìnrin bí ọkùnrin ni. Ọmọbìnrin tó ní akíkanjú tó sì ní ìgboyà ní Pẹ̀lúmi Núbi. Ó ṣe àkọsílẹ̀ kan ní ọjọ́ mélòó sẹ́yìn wípé òun yóò wa ọkọ̀ láti ìlú òyìnbó wá sí ìlú Nàìjíríà nílùú Èkó. Wọ́n pọ̀ òfiyèsí. Èrò ọkàn oníkálùkù ni wípé arábìnrin yìí máa kú sọ́nà bí èéfín ni. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run arábìnrin yìí má ti wà nílùú Èkó nílùú Nàìjíríà ń bí. Pẹ̀lú gbogbo ìdojúkọ tí arábìnrin yìí dojúkọ ní ọ̀nà ní òru ní ògànjọ́ òru àti láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nígbà òjò àti nígbà ẹ̀rùn. Arábìnrin yìí ní ìgboyà ó ní ọkàn ó sì mú ìlérí rẹ̀ ṣẹ. Ní kété tó fẹ́ wọ ìlú Nàìjíríà náà ní gbogbo èèyàn ti bẹ̀rẹ̀ gbáradì láti wá yẹ sí láti kí káàbọ̀ wípé ó káàbọ̀ ó kọ́ ọmọ ènìyàn ṣe. Ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. Akọni ọmọ Yorùbá kan rèé, akọni ọmọ Oòduà Pẹ̀lúmi Núbi káàbọ̀ sórílẹ̀-èdè bàbá rẹ̀. Ó ní orúkọ òun ni Pẹ̀lúmi. Ó ní òun sì ń ṣe solo driving láti ìlú òyìnbó wá sí ìlú Èkó. Ó ní pé bí gbogbo nǹkan ṣe rí òun á ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ o bí òun ṣe ṣe mọ́tò òun, òye tó parí mọ́tò òun, bóun ṣe ṣe tó ṣe lè rọrùn fóun láti máa sùn sínú rẹ̀, ọ̀nà tóun gbà àti gbogbo ìrírí òun tóun ṣe wá láti ìlú òyìnbó wá sí Nàìjíríà. Ó ní pé gbogbo ẹ̀ lòun máa ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ o. Ó ní kẹ́ ẹ máa bá wa ká lọ. Ó ní kẹ́ ẹ follow, kẹ́ ẹ share, kẹ́ ẹ sì like ẹ̀. Pẹ̀lúmi Núbi mo kí ọ kú oríire. Ọmọ ni ẹ jọ̀ọ́ jẹun sókè jẹun lọ, ọmọ gidi ọmọ dáadáa ní ọmọ lálùbáríkà. Pẹ̀lúmi Núbi the solo driving from London to Nigeria láti ìlú òyìnbó wá sí ìlú Èkó ní Nàìjíríà wa ń bí. Hello, my name is Pẹ̀lúmi and I am solo driving from London to Lagos. I'm so excited to share all the details. For example, how I modified the car for me to be able to live in it. Yes, this is the car I'm taking with me. Cost breakdown, exactly how much it cost me, the routes I take, the experiences I have. I am spilling all the teas. So if you're excited about this, if something you want to follow, do hit the follow button and come along on the adventure with me.